Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwa ní ìlú Ìkòròdú ní ilé ẹjọ́ májísírèètì ti ìlú Ìkòròdú. Ibẹ̀ ni a wà, ibi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ olórin olókìkí ni tí a mọ̀ sí Mohbad. Ọ̀sẹ̀ tó kọjá ni ó yẹ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àbúrò olóògbé tí a mọ̀ sí Mohbad, ṣùgbọ́n ìyẹsẹ́lódì èyí tó ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà òun ló jẹ́ kí wọ́n yọ ẹjọ́ náà sí ọjọ́ tòní. Ilé ẹjọ́ májísírèètì ìlú Ìkòròdú la wà yìí. Àbúrò olóògbé náà èyí tí a mọ̀ sí Mohbad ó ti wà ní ilé ẹjọ́ àti bàbá Mohbad, àwọn náà ti wà nílé ẹjọ́. Ìyàwó Mohbad òun ni wọ́n ń dúró dè ó yá ó máa wá sílé ẹjọ́ lónìí àbí kò ní í wá. Tí gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa jẹ́ kí ó yé yín ní ìkànnì Gbéfìlà TV láwa yìí. A máa fi tó yín létí tí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ní ọ̀kan jọ̀kan. Ẹ ṣé gan tí ẹ ń darapọ̀ mọ́ wa ní orí ètò Gbéfìlà TV. Ẹ ṣé gan. Você aí embaixo, tem mais de fumar, né? Toma. Ini semua juga. Lè wọlé. Ok, jẹ́ ká mọ̀ wọlé. Lè wọlé ẹjọ́ ọ̀gá, very careful. Fún ọlẹ̀. This is Azura, the younger brother of Mohbad. No, the court has given us directives. I even listening to them. Oh my God! Stop the rush now. Excuse me.
Justice for your son. Justice for your son. Go see justice very soon. Wait. Mark. Wind down. Kilo sir. ẹ má gbó síbẹ̀ yẹn now guy don't stay there now. And as you are stepping out, step to the precinct of the court outside, please. Move to the precinct of the court. Move to the precinct of the court outside, please. So as not to congest the court, please. You don't need a push. Don't let the police push you. So let's be civil. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.